wọ́n fẹ̀sùn kan obìnrin yìí pé ó lájẹ̀ẹ́ ni wọ́n bá lù ú pa. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ti mú afurasí kan wọ́n sì ti bẹ̀rẹ̀ ìwádìí láti wá àwọn méjì mìíràn lórí ikú obìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Abse Ubale ọmọ 30 ọdún tí wọ́n fi àdá pa lẹ́yìn tí wọ́n fẹ̀sùn kàn pé àjẹ́ ní abúlé Garin Malam lágbègbè ìjọba ìbílẹ̀ Gamawa nípínlẹ̀ Bauchi. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípìnlẹ̀ náà Nafiu Habibu sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan ní ọjọ́ Jímọ̀ tó kọjá. Ó sọ pé àwọn afurasí náà kojú ìwádìí lórí ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ láti hùwà ọ̀daràn jíjà wọ ilé onílé láì gba àṣẹ, ìkọlù àti ìpànìyàn. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ, ní ọjọ́ 28 oṣù keje ní nǹkan bíi aago 2 kọjá ìṣẹ́jú 28 lóru, afurasí àkọ́kọ́ Gàbá Dáúdù ọmọ ọdún 35 pẹ̀lú láwọn méjì mìíràn tí wọ́n sì ya wọ Gàbá àti Musa tí wọ́n kò tí mọ ìdánimọ̀ wọn dáadáa ya bo ilé Abdu Sabo. Wọ́n fi ẹ̀sùn kan ìyàwó Abdu Sabo, Abse Ubale, pé àjẹ́. Lẹ́yìn náà ni wọ́n bẹ̀rẹ̀ sí kọlù ẹbí náà. Lákòókò ìkọlù náà, àwọn afurasí náà tún lu Saleh Audu ọmọ ọdún 12 àti Yakubu Audu ọmọ ọdún 14 pẹ̀lú igi nígbà tí wọ́n fi àdá kọlù Abse Ubale, gbogbo wọn sì farapa gidigidi. Lójú kan náà, àwọn ọlọ́pàá àti àwọn ọdẹ débi ìṣẹ̀lẹ̀ náà, wọ́n sì gbé àwọn tó farapa lọ sí ilé ìwòsàn ìjọba ti Gamawa fún ìtọ́jú. Lẹ́yìn náà ni dókítà fìdí rẹ̀ múlẹ̀ pé Abse Ubale ti kú. Ọ̀kan nínú àwọn tó farapa sì wà ní ilé ìwòsàn nígbà táwọn méjì yòókù ti gba ìtọ́jú, wọ́n sì ti yọ̀ǹda wọn. Iléeṣẹ́ ọlọ́pàá sọ pé wọ́n ti mú afurasí kan nígbà tí akitiyan ń lọ lọ́wọ́ láti mú àwọn méjì tó sá lọ. Wọ́n tún sọ pé àwọn ti gbé ọ̀rọ̀ náà lọ sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń ṣe ìwádìí ọ̀daràn ti ìpínlẹ̀ Bauchi fún ìwádìí tó jinlẹ̀ àti ìgbésẹ̀ òfin. Kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Bauchi Sani Ọmọlórí Aliyu ti bẹnu àtẹ́ lu ìpànìyàn bẹ́ẹ̀. Ó sì kìlọ̀ fáwọn aráàlú láti yàgò fún ìdájọ́ ara ẹni àti ìwà jàgídíjàgan tó dá lórí èrò asán. Ó ní iléeṣẹ́ ọlọ́pàá yóò rí dájú pé ìdájọ́ òdodo fẹsẹ̀ múlẹ̀ àti pé gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìwà ọ̀daràn náà yóò fojú winá òfin.